the most special day in the month of February is 28th days of February. That is why my beautiful girl are born. Adebayo Firifunmi, today is your birthday. Happy birthday to you. Ǹlẹ́ Adébáyọ̀ Firifunmi ọmọ ọlọ́jọ́ ìbí òní àṣírí ṣàmúlòrò lódò àwọn ọ̀nà ọdún báyìí ní sápẹ́rúwé àtẹ̀pẹ́ báyìí látẹlẹsẹ̀ ń tẹ̀nà wá pẹ́ bí pẹ́pẹ́ tí ń pẹ́ òní bọ́jọ́ lọ́jọ́ lọ wá dàgbà wá dògbò òní kú ní rèwerèwe mọ́ gbọ́ ò. Ìyá rẹ̀ Olúbùkọ́lá ló kàn sí mi ó pé òní lọ́jọ́ ìbí rẹ̀ ó ní kó gbó kó tọ́ kó dàgbà kó dògbò kó mọ̀ ṣe bọ́jọ́ lọ́jọ́ lọ láṣẹ Èdùà. Ǹlẹ́ o ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ ọmọ adébẹ̀wọ̀jà kó tó kán ìwọ lọmọ àkókò mọ̀ ìjà ẹkùn ọmọ lọ́wọ́ máa dẹ̀ yín mọ́ ìjẹrọ idán ọmọ ajú méjèèjì gàngàn ọ̀hún ìmọ̀ kan tìrán ìmọ̀ kan ìjòlè ọmọ abọ́lọ́mọ mẹ́rin pọ̀ ìdólóhùn jèjì ìdóhùn jẹ̀ta ẹ̀yin lọ́mọ aṣọ́kò bólópọ̀ ṣàgbé èrò yẹn jájọ rè lọ́wọ́ torí Firifunmi ọmọ lọ́jọ́ ìbí òní. Ǹlẹ́ ọmọ lọ́wọ́ mọ̀ dẹ̀ ọlọ́wọ́ ìjẹran ẹdun torí ẹdun ló ṣe bàbá wọn lóore lọ́jọ́ sí ìjàlùmí ni ọmọ yìí ọkà ẹ̀yin lọ́mọ ìrẹ̀kùn ajílété dàǹdìrí ajá òpó òdà egun alùmíyàn dùn ọkà ló ní kókó iyán abara funfun nínú oko ọkà abara pàìpàì ọlọ́pọ̀dà wọn ṣe bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́ dání bẹ́ẹ̀ bá mẹ́kọ̀ọ́ dání ẹ lọ rẹ̀ yé gbòòrò ẹ̀yin ló ń pè lọ́ máa fi nọlẹ̀ nígbàlẹ̀ bí bàbá yín bá fi bó ṣe lé bẹ́ẹ̀ wá fìgbẹ́ ṣègbòrò Firifunmi wá gbọ́ ò gúnugún ìkúléwé wàá dàgbà wàá dògbó àwọn òbí rẹ̀ ti mọ bẹ̀rẹ̀ wọn ò ní mọ̀ bẹ̀rẹ̀ ò láṣẹ Èdùà kó dàgbà nínú ọgbọ́n pẹ̀lú mọ̀ bẹ́ẹ̀ ni kó dàgbà nínú òye o àrídùnnú ọmọ ló jẹ́ fáwọn òbí rà yóò ní fi ọ́ pa wọ́n lẹ́kùn wọn sì ní fi ọ́ dá wọn ló láṣẹ Èdùà. You will never lack of good in your life. Today will be a blessed and a joyful day to you and your parents. Happy birthday to you, beautiful Kate.